ọmọ Yorùbá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn àgbà tó dáa tí wọ́n tètè bù wá gbọ́ lórí kinní yìí. Ọmọ Yorùbá kábíyèsí Elédùmarè, a ò rí orí o Ọlọ́run wa ṣùgbọ́n à ń fìlì rẹ̀. Ọmọ Yorùbá ó ti dójú ẹ̀. Mo fi Ọlọ́run Elédùmarè bẹ̀ ògbẹ̀yìn tẹ̀ ń wò mí káàkiri àgbáláyé, ìròyìn ayọ̀ tó dá leléyìí. Kẹ́ bá wa bó káàdì yìí, ṣé mi sọ fún yín, mo ní ta bá sowọ́pọ̀ kò sí ohun tí ó possible. Mo dẹ̀ tún máa ń sọ̀rọ̀ kan fún yín wípé bàbá Tinubu tẹ̀rí tẹ̀ ń wò yẹn, àwọn fún ara wọn mọ̀ pé ìjà tó tọ́ ìjà tó yẹ lórí Sunday Igboho ń jà. Àwọn fún ara wọn mọ̀, kò ń ṣàwọn nìkan. Tó bá dàbí rọ́, ọmọ Yorùbá, bàbá ìtú ti ṣe lóòótọ́ a ò support one Nàìjíríà, but for the fact pé a ṣì wà nínú Nàìjíríà, ohun tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ àfi ká sọ. Ọmọ Yorùbá, ẹ lè believe wípé àwọn kíkílọ̀ kó gba àwọn olórí burúkú iná o, kìíní kan Futajalo something méjì alá Futajalo national kìíní kan ìdá ọjà sọ́bàkọ̀bà kan ṣá. Information tí mo mú wá fún wa yìí, information tó lágbára ni, kódà wọ́n tún ti sọ ohun tó jẹ́ solution ẹ̀. Kábíyèsí Elédùmarè, ọmọ Yorùbá, mo máa ń sọ fún wa, mo ní àwa làwa ò mọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ Yorùbá tí a jẹ́ ọ̀dàlẹ̀, tá a jẹ́ ọmọ àlè Yorùbá ni a ò mọ̀ ń kóra mi mọ́. Kẹ́lẹ̀ mọ̀ wípé I'm just being straightforward. Mi ò fẹ́ jẹ́ kó dàbí pé àwọn kan ni mò ń bá wí, àwọn tí mò ń bá wí mọ́ra wọn already. Ẹ lè believe pé ọmọ Yorùbá kan tó popular tóun náà máa ń parọ́ pé òun jíjà gbára, òun ṣe kíníkan mi ní dárúkọ ẹ̀, mi dẹ̀ ní lo fọ́tò ẹ̀, kò tó àsìkò. Ó lídìí àwọn, a gbọ́ pé ó lídìí àwọn méjì alá Futajalo kíníkan of kíníkan western diaspora, something like that ṣá. Torí nǹkan tó bá ti jẹ́ nǹkan aláburú bẹ́ẹ̀ yẹn, mi ì fẹ́ gbọ́, mi ì fẹ́ rí. Ohun tó bá ti jọmọ́ pé tó against ti bàbá mi olóyè Sunday Igboho, èmi máa fi tv mi ì fẹ́ gbọ́, mi tí ẹ̀ fẹ́ rí. Débi tí màá ṣe orúkọ àwọn oníṣẹ́ ẹbí ni màá ní mò ń gbé sórí. Nǹkan Yorùbá mélòó ni mo ti gbé sórí tán? Kábíyèsí Elédùmarè, ọmọ Yorùbá kan ó lídìí wọn. A gbọ́ pé ọmọ Yorùbá kan ó lídìí àwọn organization yẹn, they are Fulani organization, ó wá jẹ́ international organization. Fi kíní kan ní acronym, I think it's FI something. Tí bá wọ́n tí kí tó parí show yìí, mo máa ṣe kí ni màá sọ. Ọmọ Yorùbá kan dẹ̀, a gbọ́ pé ọmọ Yorùbá kan wọ́n ní ó lídìí wọn lọ sí Àbújá. Kábíyèsí Elédùmarè, ọmọ Yorùbá, blood is thicker than water. Mo máa ń sọ fáwọn èèyàn, wípé blood is thicker than water. Ajé 100 ajé. Ṣé níbi tabadé yìí ó jẹ́ ká tún sí ọmọ Yorùbá tó máa lídìí àwọn ọ̀tá lọ síbi tí wọ́n ti máa ṣàtakò fún ohun tá gbé dání, níbi tí yà ń jẹ wá délé níyì, ní ìtọ́jú àwa ọmọ Yorùbá rí. Ẹni yẹn ò lè sọ fẹ́mi pé òun ò mọ̀ pé pọ̀ tí wọ́n fẹ́ lọ bàbá Tinubu fún nìyẹn. Gbogbo yín sì lè máa rí fọ́tò ẹni tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ náà ni. Ọmọ Yorùbá, Ọlọ́run tún ti jẹ́wọ́ agbára ẹ̀ bó ṣe gbé wọn débẹ̀ báyìí. Ẹ̀dẹ̀ mọ̀ páwọn olórí burúkú yìí, owó orí burúkú ń bẹ lọ́wọ́ wọn, owó tí ò níye ó ń bẹ lọ́wọ́ àwọn wèrè yìí. Ṣùgbọ́n Ọlọ́run wá ṣe kọ̀ọ̀kan tó bà mí lẹ́rù. Ẹ̀yin ni o Ọlọ́run wa, àwímáyẹ̀hún, ọ̀gá ògo,
ẹ̀yin ni o ọlọ́run wa àwímáyẹ̀hùn alágbára. Ẹ ṣeun o bàbá, ẹ ṣé o Jésù, kí ni màá fi san, kí la ó fi san, kí ni wọ́n á fi san, kí la máa fi san oore rẹ bí ó ti pọ̀ tó láyé wa. Ẹgbẹ̀rún owó kò tó fún ìyìn rẹ. Ẹ ṣé o bàbá. Ọmọ Yorùbá, ó ń yà yín lẹ́nu pé ṣé Max B ti wá di kwaya ni? Rárá o, n tí mo gbọ́ ló múnú mi dùn. Àwọn tó dẹ̀ fún wa ní information yìí wọ́n ò ní fún wa, wọ́n ò tí fún wa ní tó jẹ́ fake débi tí màá ní mò ń dáùtì tí wọ́n fún wa. I was not allegedly. It's all allegedly. I'm not there. I wasn't there. Do you get that? So now, wọ́n ní wọ́n lọ bá bàbá Tinubu ṣé wọ́n kó wàhálà tí fẹ́ ṣẹlẹ̀ sí. Allegedly, I was not there. Wọ́n ní wọ́n lọ bá wọn nǹkan ọkẹjọ́ rọlẹ̀ olóyè Sunday Igboho agenda táwọn fẹ́ gbé jáde kò jẹ́ káwọn ṣe freedom tó ń sọ láàrin ara wọn. Wọ́n ní bàbá Tinubu jẹ́wọ́ ọmọ pọ̀ wọ́n ní wọ́n pé wọ́n wọ̀ kí wọ́n out. Kábíyèsí Elédùmarè. Wọ́n ní àwọn àgbààgbà yẹn wá sọ kọ̀ọ̀kan fún mi. Kí ni tí wọ́n sọ fún mi? Wọ́n sọ ọ̀kan bíi 6 fún mi. Ṣùgbọ́n ẹyọ kan at worst 2 ni mo lè sọ síta. Ọmọ Yorùbá, a kú oríire pé a ní olórí tó ṣe fẹ̀yìntì. Ọlọ́run nìkan lọ́ba tó ṣe fẹ̀yìntì, ṣùgbọ́n Ọlọ́run ò ní sọ̀kalẹ̀, èèyàn lọ́lọ́run máa lò. Torí ẹnìkan ò ní fojú rọ́lọ́run kó wà láyé. Ó lè fojú rọ́lọ́run kó wà láyé. Níbi tó kàkàmàdé, níbi tọ́lọ́run tóbi dé. Now, wọ́n ní wọ́n lé wọn dànù. Pé kódà mò ń gbọ́ tí wọ́n sọ nísàn pé wọ́n ní tí ò bá ṣe pé wọ́n ro kí ní gbogbo yìí pé ẹ̀kọ́ ọ̀rọ̀ tí wọ́n mọ́lé ni, gẹ́gẹ́ bí àwọn bàbá yẹn ṣe sọ fún wa. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní ká wò ó, àwọn ọmọ Yorùbá a nífẹ̀ẹ́, ó fẹ́ jọ pé ìfẹ́ bàbá wa olóyè Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ wa tá à ń sọ pé a ní fake ni. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn bàbá yìí ti pè mí tí wọ́n ránṣẹ́ sí wa, tó ránṣẹ́ sí gbogbo ọmọ Yorùbá nation káàkiri àgbáláyé, tí wọ́n sọ ohun tó jẹ́ pé tá a bá ṣe ó máa jẹ́ kí federal government freeze account Chief Sunday Igboho. Wọ́n ní tá a bá ṣe nǹkan yìí, number 2, òmìnira máa dé fún bàbá wa olóyè Sunday Igboho. Kò sí kí bàbá wà láàmọ́ o, but nǹkan tí mò ń sọ ó yé ògbẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi. Officially, tí gbogbo ayé á fi mọ̀ wípé gbogbo ohun tá a gbélé olóyè Sunday Igboho ń kọ́ gbogbo ẹ̀ ti domi o. Èmi lágbájá mo pronounce ẹ̀ as a free man. Ọ̀nà àwọn kọ̀ọ̀kan wà tá a lè ṣe tó máa jẹ́ kí ìkọ̀ ẹ̀ ṣẹlẹ̀. Wọ́n ní bàbá a ti ṣògùn, a ti ṣe gbà, a ti ṣàwo, a ti ṣe kí náà wọ́n ní kìkì ń bọ́lẹ̀ ń bẹ̀. Kò ṣe táwọn ń sọ nìyẹn. Wọ́n dẹ̀ ti sọ̀kan ẹ fún mi tí mo ti wá sọ níta. Káwọn bàbá yìí tó sọ̀rọ̀ yìí fún mi, èmi fún ara mi bí 2 months ago mo ti sọ ohun tó jọ mọ́ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ tí ń bá mi bọ̀ tipẹ́tipẹ́ tó jẹ́ pé kò sí program mi tẹ́ kì ń wò. Ẹ bá kọ sí comment section tó bá jẹ́ ọmọ pa àbí tó bá jẹ́ òótọ́ ni mo sọ pé mi tí wàá sọ rí. Wọ́n ní kí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní pariwo. Wọ́n ní ká pa àwọn ariwo tó jẹ́ wípé a ò parí. Wọ́n ní gbogbo bí tọ́mọ Yorùbá wà káàkiri àgbáláyé kó bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni, kó máa kọ lẹ́tà, kí wọ́n máa mú lọ sí embassy, kó máa mú lọ sí post office, kó máa sẹ́ẹ̀lẹ̀ directly sí Àbújá. Àwọn tábà lè kọ lẹ́tà, ẹ jẹ́ ká ṣe ọ́díò
ká fi pariwo síta, ká fi sọ ìdí tí olóyè Sunday Igboho ṣe deserve òmìnira. Ẹ jẹ́ ká máa kọ sábẹ́ fídíò yìí. Mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé fídíò tí mò ń ṣe yìí mi kàn déédéé jí pé mo fẹ́ lọ ṣe, ó ní bó ṣe bá dé, ó dẹ̀ níbi tó ń lọ, ó dẹ̀ níṣẹ́ tó fẹ́ ṣe. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé freedom for Chief Sunday Igboho, freedom for Yorùbá nation, freedom for Chief Sunday Igboho's account. Torí account tó bá froze, tó bá wà frozen, tí wọ́n freeze, kò lómìnira. Òun fún ara ẹ̀ kò lè ṣe transaction kankan. Kódà kó wà ní account kéèyàn má ná, kókó wà ń bẹ̀, tí wọ́n bá freeze ẹ̀, ó lómìnira. And we want unconditional release of Chief Sunday Igboho. We want him to regain his freedom unconditionally. Kọ́ má sọ kankan mọ́. Pé bóyá dáwà fílẹ̀ kò ní ṣe kí gbọ́dọ̀ ṣe kinní kan mọ́, kò gbọ́dọ̀ jà fúnlẹ̀ Yorùbá mọ́, kò gbọ́dọ̀ pariwo síta mọ́, gbogbo yẹn ẹ gbàgbé ẹ̀, ìyẹn kò lè gbà lọ́wọ́ wa. Òmìnira wọ́n ní ká bẹ̀rẹ̀ sí, wọ́n ní gbogbo iṣẹ́ ribiribi tá mọ̀ tí bàbá wa olóyè Sunday Igboho ti ṣe tó jọmọ́ ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section. Torí pé kí ni Chief Sunday Igboho deserves freedom. He deserved more than freedom. Nígbà tí ọjọ́ kú gbogbo ọmọ Yorùbá pé olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà ó bàbá dámì, ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí, tábà rí ká ní àárín ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ kọ́. Kẹgbọ́n tó sọ ni wọ́n ní ládéládé ládé, Aláàfin ò ládé, adé aládìkún la gbà fáláàfin. Wọ́n ní ká bẹ̀rẹ̀ sí ní pariwo, ẹ̀yin aráàlú ẹ bẹ̀rẹ̀ sí ní lọ bá ọba ìlú yín. Bàbá a fẹ́ òmìnira fólóyè Sunday Igboho. Kí gbogbo àwa ọmọ ìlú ká ya lọ sọ́dọ̀ àwọn ọba peacefully, ká dẹ̀ sọ ohun tá a fẹ́ fún wọn, ká rán wọn sókè. Àwa tá bá mọ ibi tí gómìnà bá ń gbé, ẹ já lọ visit gómìnà nílé. Bàbá, we want unconditional release of Chief Sunday Igboho peacefully, not even a rally, not a protest, no. Tàbí ẹ̀yin tẹ́ bá dẹ̀ lè lọ sí governor's office, ẹ dúró níta ń bẹ̀, ẹ gbé placard dání. We want unconditional release for Chief Sunday Igboho. Torí pé lára ọ̀nà àbáyọ tí a lè lò nìyẹn. Because tí Chief Sunday Igboho bá ní freedom 100%, àti wá gbèjà wa gan nílẹ̀ Yorùbá, ó máa le díẹ̀. Bẹ́ẹ̀ ni Yorùbá ò pẹ́ sọ̀rọ̀ di ọ̀rọ̀ bá mi. Ọ̀nà oko à ń padà, ká máa sọ pé ọ̀rọ̀ ẹnu. Bẹ́ẹ̀ ni àìmọye àwọn àgbààgbà Yorùbá tí wọ́n tún ti ń pè mí báyìí pé Masbi, kí ẹ bá wa pariwo síta káwọn Fúlàní pé wọ́n ń yabọ̀, wọ́n ń ṣe kinní kan. Èmi dẹ̀ mọ̀ pé àwọn àgbààgbà Yorùbá tí wọ́n ní ká máa pariwo àwọn kinní síta, àwọn fún ara wọn náà ẹ̀rù ti ń bà wọ́n. Wọ́n ti rí pé ọ̀rọ̀ tó lóyè Sunday Igboho sọ́njọ́ kìíní àná ògidì ọ̀rọ̀ ni, òtítọ́ ọ̀rọ̀ tó jìnnà síwọ́ pátápátá ni, òótọ́ pọ́nbélé lọ̀rọ̀ tí wọ́n sọ. Àti bàbá Professor Banji Akintoye, àwọn bàbá yìí ní ẹ jẹ́ kí gbogbo wa come together, ká gba òmìnira, ká lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Wọ́n ti sọ kíní fún wa lẹ́ẹ̀mejì ní ká bẹ̀rẹ̀ sí ní pariwo. Èèyàn mélòó ló ń ṣe é? Àwa ta tún ń ṣe é, àwọn kan tún ń rí sí wa, àwọn kan tún ń rí wa bí ọ̀tá ọmọ Yorùbá. Tẹ́lẹ̀ Yorùbá máa sọ Masbi ó ti lè mú ẹ jù, ṣé tó bá sọ̀rọ̀ Igboho tí ó lè sọ̀rọ̀ ẹlòmíì ni, tí ó lè ṣe kinní kan ni, tí ó lè ṣe gbá ni. Ẹ ti gbàgbé pé ajìjàǹgbara fún Yorùbá nation ni mí. I'm not a blogger. I'm not a blogger. Tí bá fẹ́ blog, tẹ́mi bá fẹ́ ṣe pure blogging,
bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe tó yẹn kò ṣẹlẹ̀ ní ẹ̀ tí bá fẹ́ ṣe pure blogging. Lóòótọ́ a máa pawó, à ń lówó lọ́wọ́, à ní gbogbo ẹ̀, àtúbọ̀tán ńkọ́? Àtúbọ̀tán ńkọ́? Ìgbà wo la dẹ̀ fẹ́ ṣèyẹn dì? Ṣùgbọ́n eléyìí tí mò ń ṣe yìí tí mi gba kọ́bọ̀ yìí ó tẹ́ mi lọ́rùn ju kí lọ máa blọ́ọ̀gì lọ kó lóṣèlú kan wá rà mí kí wá bẹ̀rẹ̀ sí ni máa fọ rere nípa ẹ̀ nítorí owó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi ọmọ yín Masbi TV tí n bá rí gómìnà tó ṣe dáadáa mi kì í ṣaláì má kì í mi lè ṣe torí pé a ṣì wà lábẹ́ Nàìjíríà àìtí gbòmìnira, a ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbòmìnira ni, a ṣẹ̀ ń gbòmìnira lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká come together, tá a bá parapọ̀ rí pé bí tá à ń lọ wẹ́rẹ́ nísìnyí báyìí kó tó di pé máa bọ́ sí ìpele kejì. Ẹ má gbàgbé studio equipment tí mo sọ, ẹ má wò mí níran, ẹ̀yin ìyá àti bàbá mi ẹ ṣàánú Masbi TV, ẹ má gbọ́rọ̀ tó ń pamọ́. A kì í gbókèrè mọ̀yàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bà mí jẹ́ fún ẹ̀yin ìyá àti bàbá tẹ nífẹ̀ẹ́ mi, ohun tí mò ń ṣe yìí ẹlòmíì wọn ọ̀pọ̀lọpọ̀ almost all of them wọn lẹ́mìí ẹ̀. Mélòó láwọn tó ń bà mí jẹ́ ló ń gbójú síta? Ṣọ̀gbọ́n apá bàtà apá jọwọ́jọwọ́ etí ẹ̀. Kéèyàn tó gbójú ẹ̀ síta báyìí, kó tó gbójú síta báyìí kó máa pariwo fún òmìnira. Kẹ́ ẹ mọ̀ pé ní ẹgbọ́n ti zero mind ẹ̀ ni. Ẹni tí ò kọ kú ló máa ń ṣe bẹ́ẹ̀. Ẹni tí ò kọ anything tẹ́ bá fẹ́ ṣe, àní kílẹ̀ Yorùbá ṣáà gbòmìnira. Yes, kílẹ̀ Yorùbá gba òmìnira lágbára Ọlọ́run kò wá ní ṣẹ̀yìn mi, kò ní ṣẹ̀yìn ẹ̀yin tẹ́ ń wò, kò ní ṣẹ̀yìn ẹ̀yin tẹ́ ń wò mí náà, kò dẹ̀ ní ṣẹ̀yìn bàbá wa Dr. Chief Commander Generalissimo Ọmọlúàbí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Owó bàbá dámì ládé yépa ìpà Aláàfin ò ládé, adé aládìkún la gbà fáláàfin. Ládé Aláàfin ò ládé, adé aládìkún la gbà fáláàfin. Ẹ rí pé ìran àwọn bàbá wa olóyè Sunday Igboho, ìran wọn ti ń ṣàánú fọmọ Yorùbá ọjọ́ ti pẹ́, ìran wọn ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Tó bá tún máa kí àwọn bá mi, wọ́n á tún ní mádẹ̀mádẹ̀ òjò pàṣẹkẹrẹ mádẹ̀ ọmọ Àtìbà. Bẹ́ẹ̀ ni gbogbo ayé ló mọ̀ pé Chief Sunday Igboho kájú ẹ̀. No, jagunjagun yàtọ̀ sí jarundarun. Àwọn wèrè tí wọ́n lọ tí a gbọ́ allegedly pé wọ́n lọ bá bàbá Tinubu yìí sí, wọ́n mọ̀ pé bí Chief Sunday Igboho ṣe wà ní freedom world yìí, wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá wà covered 100%. Wọ́n mọ̀ pé Chief Sunday Igboho wà rándìnà, ọmọ pé lóyè wọn ò ní ever lajú sílẹ̀ káwọn máa pa àwọn èèyàn ẹ̀. Ọmọ pé olóyè Igboho ò ní dá torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti rí fíìmù olóyè Sunday Igboho. Ọmọ pé jagunjagun yàtọ̀ sí janujanu. Wọ́n mọ̀ pé janujanu làwọn tí jagunjagun bàbá mi olóyè Sunday Igboho tó bá mú wọn sọ́wọ́, ẹni Ṣàngó bá tojú ẹ̀ wọlé ò ní bá wọn bọ́ bá kò fún. Ká dá fún ìyá àwọn ọmọ àlè. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pariwo, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section freedom for Chief Sunday Igboho, freedom for Chief Sunday Igboho. Kò dìgbà tá a bá ń fi gbogbo ẹnu sọ̀rọ̀ fẹ́yìn èèyàn wa, wọ́n ní ká lọ pariwo síta. Lóòótọ́ nígbà tí mo kọ́kọ́ gbọ́rọ̀ yìí, mo pe àwọn bàbá wa bíi 6, mo tẹ́ndà ọ̀rọ̀ ìṣíwájú àwọn bàbá mi torí èmi nìkan kọ́ ni mò ń jẹ́ Masbi TV, èmi àtàwọn tíìmù mi lájọ ń jẹ́ bẹ́ẹ̀. Ó kàn jẹ́ pé mi mo dá ẹgbẹ́ sílẹ̀, pé mi mo ní ẹgbẹ́ ni, pé mi ni mo ní mídíà yẹn ni. I'm the founder, I'm the CEO, I'm the owner, I'm everything. Tèmi náà láwọn tí mo máa ń fọ̀rọ̀ lọ tó jẹ́ kábínẹ̀tì mi.
tíìmù mi tá a jọ ń ṣiṣẹ́ pọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí màá pe conference call ní lórí WhatsApp ẹ̀yin bàbá mi ẹ wọlé emergency meeting ni báyìí kí lẹ rí sí i. Àwọn márùn-ún sọ̀rọ̀ kan pé páìdí àyẹ̀dà ṣe ibi ká pariwo síta ni kí ló fi ń ṣèyàn ẹnìkan ṣónú wọn ló kàn sọ pé ṣé ìgbà tó máa fi àwọn báńdì tó máa fa àwọn terrorist sílẹ̀ ṣáwọn èèyàn wọn lọ pariwo ni mo ní ẹ máa wò yẹn kó jẹ́ kẹ́ mọ̀ pé Nàìjíríà level bóyá rí nìyẹn. Yes, bó ṣe rí nìyẹn. Ẹni ògbọ́n láwẹ̀ ń gbò Nàìjíríà àfáà mi àná kó máa lóun fẹ́ lọ kírun tẹ bá ṣínú àgé yẹn wò òkú lè jẹ́ trọ́fì tó tutù lẹ́ máa bá nú ẹ̀ ánàkùnmọ̀lá ìmí wà tẹ bá ṣí àgé ẹ̀ stout lẹ́ máa bá nú àgé ẹ̀ àfáà mi a ti mú bí ayò bám àdéhùn láti fún ọmọ fatẹ̀sí yìí lójú tí yẹn máa wò pé èèyàn lọ́rùn ní tí ẹ̀rẹ̀ ní mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà wò ọmọ Yorùbá ẹja lọ dira ẹja lọ dira ìwọ tó bá wà nílẹ̀ Yorùbá lè ní tó ì tí ì dira má jẹ́ parọ́ fún ẹ o you are on your own you are on your own because we have to prepare for the unexpected that can occur that may occur that's accident. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jára wa àwọn rí pé àwọn wèrè tí wọ́n dọ́gbọ́n gba ìṣẹ̀ṣe lọ́wọ́ wa yìí àwọn náà ló ń bá wa jà tàbí ìmájè kéèyàn láyà tá bá tiẹ̀ sọ pé àwọn Fúlàní tó wà Nàìjíríà kórìí tí wọn ò pé ẹ̀yin tí ẹ wá láti Central Africa tẹ kàwé tẹ ṣe gbogbo ẹ̀ kódà àárín tó ń sọ fún wa pé Fúlàní pé Yorùbá Fúlàní lòun kárí ìmájè tí báwọn yẹn tún kàwé ṣé ìwé tẹ̀yìn kà ní Central Africa kò sọ fún yín wípé self determination is real is constitutional àbí ẹ sọ fún mi ní anywhere tó lè sọ ní Ìgbòho tó bá ti wà pẹ̀lú violence látìgbà tí a ti ṣe Yorùbá nation táwọn boys wa tó bá tún fẹ́ ṣìwàwù olóyè ló máa ń kọ́ wọn tó dá lẹ́sẹ̀kẹsẹ̀ pé má dánwò ọmọ ìyá wa ni wọ́n ẹ̀rí pígbà táwa tá a ṣùgbọ́n àjọ tí ń pariwo báwọn ọlọ́pàá járe àtáàkì ọlọ́pàá rí àtáàkì sójà rí àtáàkì navy rí àtáàkì EFCC rí àtáàkì DSS àtáàkì SSS àtáàkì immigration custom and other parastatals torí pọ́mọlúàbí ni wá. Ẹ wo nǹkan tó ń ṣe ní Haúsá nísìnyí báyìí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ Yorùbá wọ́n tẹ̀ ti ń pa wọ́n báyìí torí àwọn fídíò kan ti ń jáde nísìnyí níbi táwọn Fúlàní tí wọ́n ti lọ ń lòdù àwọn èèyàn sí the same town tí ìkọ́ yẹn ti ṣẹlẹ̀ wọ́n wá lọ gbẹ̀yìn gẹ̀gẹ́tì wọ́n wá lọ gba ẹ̀yìn wọ́n gbanú forest wọ́n wá já àwọn èèyàn sí àti wọnú ìlú yẹn táwọn ọmọ ìlú yẹn jáde sí wọn tàtàtàtàtà ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n fi gbogbo wọn ránṣẹ́ padà tẹ́ bá ilé dúró bẹ̀ yẹn ẹ kábàámọ̀ ẹ̀ àwọn ọmọ Ẹdó wọ́n dẹ̀ wọ́ọ̀kì wọn padà ọ̀rọ̀ alẹ́ àná ni mò ń sọ yìí ọ̀rọ̀ alẹ́ àná àwọn pípọ̀ yẹn fẹ́ gbá ìtàn march wọ́n wá lọ gbẹ̀yìn wọ́n wá lọ já àwọn èèyàn lẹ̀ àwọn tó jálẹ̀ yẹn àwọn ló máa fèsì community yẹn according to kọ́ta gbọ́ wọ́n ní pé wọ́n máa já wọn káàkiri sí gbogbo àwọn abúlé tó wà nílẹ̀ Yorùbá nìyẹn ìdí nìyẹn ta fi ń bẹ̀ àwọn local securities bíi Ìfẹ́lódùn bíi Sọ̀lúdẹ̀rọ̀ bíi Vigilante bíi Àgbẹ̀kọ̀yà àti gbogbo àwọn kẹgbẹ́ tó kù tí wọ́n jẹ́ security ilẹ̀ Yorùbá lọ pé kí bàbá Tinubu kó empower wọn ẹ jẹ́ kó máa gbé automatic firearm tí Fúlàní tó bá lè gbé AK-47 dání
kódà ó jẹ́ káwọn èèyàn wá lè gbé machine gun. Bẹ́ẹ̀ ni, torí pé ìwọ tó fẹ́ bá ẹni tó fẹ́ bá jà, tó fẹ́ lé, tó ní gbogbo nǹkan tó lè lò láti jàre nǹkan tó ń ṣe yẹn, kí o wá gbé ṣakabùlà dání one round, tó bá ṣe gbàù wà á tún reload ẹ̀ níbi tí àwọn ọmọ mi ti rí, níbi tí àwọn ó mà ṣe o, níbi táwọn ọmọ wa wà nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé wọ́n rẹ́dí àti ṣiṣẹ́. Ẹ kó nǹkan gidi fún àwọn local securities, títí kọ́ àwọn tó ń ṣe ọdẹ ẹnu igbó, tó ń ṣe ọdẹ apẹ́ran, gbogbo wọn ni wọ́n rẹ́dí àti gbèjà ilẹ̀ Yorùbá. Bàbá Tinubu, tó bá jẹ́ ẹ̀kọ́ tẹ́ máa fún wa nìyí, ó dáa. Tó bá jẹ́ ẹ̀kọ́ tó fẹ́ ṣe fún wa nìyẹn, kí wọ́n jẹ́ káwọn local securities ilẹ̀ Yorùbá kó bẹ̀rẹ̀ sí ní gbé AK-47, kó máa gbé Mark 4, kó máa gbé G3, kó máa gbé revolver, kó máa gbé machine gun, kó máa gbé RPG, kó máa gbé launcher. Tó yẹ pé tó bá rí pé bẹ́ẹ̀ yẹn làwọn Fúlàní lórí burúkú yẹn kọ́ lọ́ọ̀ṣì sí àárín wọn, gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ṣe ní Ghana kan náà bí Burkina Faso, táwọn army ìlú yẹn gbà tó pé àwọn wàhálà bọ́yé ń dá wàhálà mú yìí náà ni wọ́n ṣe ń lù yẹn, but ìjọba tí wọn ò lọ́wọ́ nú ẹ̀, àwọn army díẹ̀ ṣe kí ni, wọ́n gbé àwọn mọ́tò wọn tó máa fi ń lọ́ọ̀ṣì àdó olóró, nǹkan tí wọ́n yìn sínú forest yẹn ó lé ní 500, ó kàn jáde ní pom 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 boom pom boom pom boom pom boom pom, wọ́n fọ gbogbo forest wọn mọ́, wọ́n fọ̀ mọ́. Ghana náà ṣe náà, ọ̀gá àwọn ọlọ́pàá Ghana lódìdí sọ pé any terrorist tẹ́ bá ti rí ẹ pa, any Fulani tẹ́ bá ti rí tó ń terrorize ẹ pa. Ẹ lọ sí Ghana sí. Ghana is one of the most peaceful country in Africa. Cotonou is the most peaceful. Ghana is one of the most peaceful. Bí àbí top 2 àbí top 3 ni wọ́n wà. Gbogbo àwọn ìlú yìí nìkan tí Nàìjíríà ní o, wọn ní ọrọ̀ ajé tí Nàìjíríà ní o, but look at them today. Wọ́n maintain nǹkan tọ́lọ́run fún wọn, wọ́n maintain. Ẹ̀yin àti bàbá ẹ má wò mí ràn, studio project wá ṣì wà on, kò sí ọ̀tẹ̀ fún Masbi tó kéré o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Owó equipment lásán tà ń wá kò sọ̀rọ̀ 8 million, torí ó tún ti lọ sókè gan-an. Gbogbo alámọ̀ pé náírà ń já everyday ni, kò appreciate, ó depreciate gidi ni. So ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá nítorí Ọlọ́run, ẹ support mi, ení tere èjì tere, àbí báwo lè rí sí sọ̀rọ̀, ṣé tó bá fún wa support ṣé àní go far ni? Ẹ mọ èèyàn tó ń bèmí nìkan iṣẹ́ tètè pàjọ́ ṣe mídíà, more than 15 people ni mo sanwó fún, but ìsìn báyìí kò sílò agbára ẹ mọ́. A fẹ́ ra professional desktop tó máa ní very high quality graphics card, gaming desktop àti gaming laptop. I need a mixer, I need another phone tó powerful iPhone. Kódà ẹni tó bá lè fún wa a máa gbà á, ẹni tó bá lè ra Camon 40 fún mi máa gbà á, Camon 30 àbí Camon 40, ẹni tó bá lè ra fún mi mímí á dùn. Ẹ lè ra kẹ́ fi ránṣẹ́ sí mi lọ́kọ́ ni kẹ́ fún mi lówó. Ó kọ̀ ẹ́ pé mo máa ń wá careful láti gbàgbé àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, ó máa dùn lọ́wọ́ máa fi track èèyàn up and down, so mo prefer tí èèyàn bá fún mi lówó gan kí n lọ rà. Torí bí àwọn èèyàn tó dá tọ́pọ̀ ṣe tọ́wọ́ mi ṣe wà, bẹ́ẹ̀ làwọn èèyàn burúkú náà ṣe wà, tó yẹ pé fídíò wa tó ń wò láti do against wa ni, ṣùgbọ́n Ọlọ́run ń jẹ́ ká kó sọ̀tá wa lọ́wọ́. Now ọmọ Yorùbá ẹ support mi, studio equipment wa donation ṣì ń lọ, and another apartment a fẹ́ gbà, owó tá à ń wá ń ṣe ọkọ̀ ló gbà bí wọ́n, ó tún ti ń lọ bí 1.3 báyìí sí 1.4, torí pé náírà tó ti já wálẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ wá, fẹ́yìn tó bá fẹ́ support wa, kẹ́ lè fún wa super sticker, kẹ́ lè fún wa super chat, ẹ dẹ̀ lè support wa pẹ̀lú 2 physical cash tó jẹ́ náírà 02141687004, bank account wa ní GTB 02141687004, phone number wa ní +229 5774
79 70.